lábẹ́ ìṣàkóso bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn àti ìyàwó wọn First Lady Nàìjíríà Senator Olúrẹ̀mí Tinubu àti bàbá wa Onírìṣà a dúpẹ́ lọ́wọ́ wọn. Ọpẹ́ wa ò tí ì pé tá a bá dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn bàbá wa Adéwọ̀lú Rashidi Ládọ̀jà gbogbo ìrọ̀ṣẹ́ kábíyèsí Olúgbọ́n ẹ ṣé ẹ̀kọ́ àdúrótì bàbá. Gbogbo ẹ̀yin àgbààgbà wọ̀nyí pátá ẹ ṣé ẹ̀kọ́ àdúrótì. Bàbá Bánjí Akíntóyè bàbá ẹkú ìfọmọ ènìyàn ṣe, ẹkú ìfaradà, ẹkú àìsàn àìwo ntẹ̀gbẹ́dání Olódùmarè ò ní dànù. Yèyé Dámì Prophet ológun bàbá Ìjẹ̀ṣà gbogbo àwọn tá a lè dárúkọ àti gbogbo ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá àti gbogbo ẹ̀yin àgbààgbà tá a jùmọ̀jọ ń wúre pé k'Olódùmarè jọ kó jẹ́ kọ́rọ̀ náà kó rẹ̀sọ̀. Ọ̀rọ̀ náà ti rẹ̀sọ̀ báyìí ṣùgbọ́n o tí Yorùbá bá ti lọ tán bá bọ̀ wọ́n ní tọmọdé bá ṣubú àwòwájú tágbà bá ṣubú àwẹ̀yìn wò. Ọmọdé tó ṣubú tó wo wájú afẹ́rí tó gbé ṣubú, àgbà tó ṣubú tó ń wẹ̀yìn wò ó ń wo tí ń lébọ̀ lẹ́yìn. Ìmọ̀ràn ńlá tí mo ní fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ni wípé mo ti sọ̀rọ̀ yẹn rí nínú ètò kan pé kì í ṣe gbogbo wọn tí wọ́n bára wọn nínú Yorùbá Nation yìí ni wọ́n wá síbẹ̀ láti ṣe. Àwọn kan wá nítorí pé orúkọ Sunday Adéyẹmọ ń tà, wọ́n ń lò gẹ́gẹ́ bí àgúnmu òwò láti lè wá jíjẹ múmu tiwọn. Kì í ṣe èrò tó wà lọ́kàn olóyè Sunday Adéyẹmọ ló wà lọ́kàn tiwọn. Ṣùgbọ́n eléyìí ewu ni, ó ti lọ, ó ti di àfìẹ́yìn tí eégún fi ṣọ. Kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó padà, àwọn àtúnṣe tó bá yẹ kó ṣe lẹ́kùnrẹ́rẹ́ kó lọ ṣe wọ́n. Nítorí pé Yorùbá sọ pé ká tó pa ejò àkọ́kọ́ palẹ̀. Gbogbo àwọn ejò tó wà ńlẹ̀ kó rí pé òun palẹ̀ kó tó lóun fẹ́ pejò. Ọ̀rọ̀ ìjàngbara Yorùbá kì í ṣe tó yẹ kó tún sáré kánjú wọ̀, kó kọ́kọ́ ṣe àtúntò Yorùbá Nation yìí ná. Àwọn tó wà ní diaspora mo ti sọ rí pé àwọn kan ìmọ̀tara ẹni nìkan tá a bá gba Yorùbá Nation yìí náà àwa ni, àwa la fẹ́ máa ṣàkóso ẹ̀, ìhà ibìkan ló fẹ́ máa ṣe, orí ló máa ń ṣáájú tí gbogbo ara tó kù tó máa tẹ̀lé. Kò dẹ̀ sí ìran ojúgun tí ń gbẹ̀yìn, ìwájú ni wọ́n ń gbé. Kó lọ tún ọ̀rọ̀ Yorùbá Nation tò dáadáa. Iṣẹ́ yìí kan bàbá Bánjí Akíntóyè gan, ó kan Prophet ológun dáadáa. Mi ò sọ àwọn àsáwọ̀ àbí àwọn tó rò pé àwọn jọ ń ṣe lọ láti bẹ̀rẹ̀, mi sọ àwọn yẹn o pé ok kó délẹ̀ kájọ jẹ́, mi sọ àwọn yẹn. Àwọn tó gbé ti kú ti yè, àwọn yẹn ni mò ń sọ lásìkò yìí pé kán restructuring gẹ́gẹ́ bí àṣà olóyìnbó, kán lọ ṣe proper restructuring. Àwọn tí wọ́n rí pé wọ́n ti ní àbàwọ́n nínú ẹgbẹ́ yẹn tó ti farahàn, kán lọ ṣètò ilẹ̀ Yorùbá tó máa jẹ́ ìbúra tó kún fún wọn kó tó lóun bẹ́ sínú ìjàngbara kankan lásìkò yìí. Gbogbo àwọn tó dẹ̀ dúró tó fi ṣeé ṣe, àwọn kan wà kì í ṣe àwọn tó ń yọjú síta tó ń pariwo. Àwọn kan wà tó yẹ pé lábẹ́lẹ̀ àwọn ń paná ọ̀rọ̀ yẹn pé kó lè kú tí kò hàn sí olóyè Adéyẹmọ fún rẹ̀. Àwọn yẹn ni kó ṣàwárí wọn, kó dúpẹ́ lọ́wọ́ wọn, kó má yan ẹnì kankan ní pọ̀sí. Ó ti dé, eléyìí tó ti lọ yìí kò ní padà wá mọ́, kó bẹ̀rẹ̀ sí ní máa gbégbé àlàáfíà pẹ̀lú àwọn èèyàn. Ṣùgbọ́n kí àlàáfíà ilẹ̀ Yorùbá
tó ti jẹ́ lógún láti ilẹ̀ yẹn kó má jọ̀wọ́ ẹ̀ lẹ̀. Èmi mọ̀ pé iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ láti lè bá ààrẹ sọ̀rọ̀ tí mo lè mọ̀ wípé èso oore ló máa tibẹ̀ jáde lágbára lọ́wọ́ Ọlọ́run. So àwọn ìmọ̀ràn tèmi ní nìyẹn tí mo lè gba olóyè Adéyẹmọ kán dẹ̀ ṣe àmójútó lórí pé àwọn kan tọkàn máa kó kara àwọn ìgbín sọ́rùn àwọn Fúlàní kan wà níbi kan àwọn lọ bá àwọn rìkọ́ọ̀dù yẹn lọ́wọ́lọ́wọ́ táwọn bá wá débẹ̀ ibi táwọn bá dé kán máa fi defraud. A ti wà pẹ̀lú ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan àgbáyé ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé àti yóò tá a ti sọ ẹnu mi àgùn ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé àrẹ̀mọ Adékúnlé Abdulateef fẹ́ẹ́ fún Abdulateef fi wọn wà ń bẹ̀ Adégoróyè Òyí Ṣàngógun Ìfáwuyì bàbá o. So ìsìn náà máa mọ̀ wípé Ìbà Gani Adams fúnra rẹ̀ kì í ṣe ẹni tí ń ságun. Ṣé mọ̀ wípé Yorùbá òun ni n tó jẹ́ àwa lógún. Ìdí tá a lè ṣe máa ń mẹ́nu bà tí àṣìṣe bá wá láti àwọn ìhà àwọn ọba kan ni wípé a fẹ́ kán fi tọ́rọ́ bokọ́bọ̀ lójú fún àwọn ọmọ wa tó ń bọ̀ wá lẹ́yìn ọ̀la káwọn ọmọ yẹn bá máa sọ ìsọkúsọ. Òun la ṣe ń gbìyànjú pé à ń yọ kò mú òkun àwọn ohun tá a bá sọ kúrò. Ìdí nìyẹn o. Ká tún fi àkókò ìsọ fún àwọn èèyàn pé ìṣọ̀kan Yorùbá ti gba ìwé gba òǹtẹ̀ àṣẹ ìjọba pé ẹ lè máa ṣe ẹgbẹ́ yín lọ. Ìyẹn ẹyọ kan. A ti ní olú iléeṣẹ́ ìṣọ̀kan Yorùbá ó di méjì. A ti ní stúdíò tó jẹ́ tó jẹ́ rédíò ẹ̀rọ ayélujára àti tẹlifíṣọ̀n ayélujára. Ìṣọ̀kan Yorùbá FM Ìṣọ̀kan Yorùbá tẹlifíṣọ̀n. Kò ṣe pé àdẹ̀ lọ gbowó lọ́wọ́ àwọn èèyàn o. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn èèyàn ní ààrẹ ń gbowó. A gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o. Ilẹ̀ Oòduà ń gbọ́ àwọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o. Ṣùgbọ́n tí ó bá tàkókò à ṣe àfihàn iléeṣẹ́ yẹn lẹ́kùnrẹ́rẹ́ àti gbogbo àwọn ohun tó wà ń bẹ̀ fún àwọn èèyàn wa tó wà ní diaspora pé bá a ti fẹ́ kó rí Ọlọ́run Olódùmarè ti jẹ́ kí ó rí bẹ́ẹ̀ o. Ojú tó lé bá wá gbowó wá lọ́la o àgbà o. Láti jẹ́ kí iṣẹ́ ẹ máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni àìsàn arówó máa. Bàbá ẹ jẹ́ ká yọ kò mú òkun ọ̀rọ̀ yìí. Ok. Ẹni ẹ̀ gbólóhùn ẹni kankan. Bẹ́ẹ̀ ni. Ẹ tó bá láàrin gbólóhùn kó jáde kó wá sọ. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ni èmi àti ti wà lórí ètò rí tí ẹnìkan ti pè láti ìlú ọba pé ká sọ òun fẹ́ máa gbówó lẹ̀ ṣùgbọ́n mo rò pé lẹ́yìn ìgbà tó rí pé òun gbìyànjú tí mo sì sọ fún pé kán jẹ́ ká mọ ìdí tó ṣe fẹ́ máa ṣe àtìlẹ́yìn ìdí yẹn ò fẹ́ fi gbogbo ara múlẹ̀ ẹni náà ò sì pè mí mọ́ láti gbà náà a ní láǹfààní àti dárúkọ ẹni ẹ̀ ṣùgbọ́n èmi àti ẹ̀ sọ̀rọ̀ dáadáa tí kì í ṣe ọdún kan. Ọ̀rẹ́ nígbà látẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ọmọọba àrẹ̀mọ Abdulateef Adékúnlé Adégoróyè Òyí Ìfáwuyì Ṣàngógun ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé nọ́mbà ọ̀nà lè parẹ́ sí ẹjẹ́ èmi àṣọ kan ààrẹ ògbó tẹ̀lé bọ̀ ẹ máa ń fà rẹ lówó báyìí ààrẹ ò gbà. àgbà o táwọn náà bá ta bá fi gbogbo iṣẹ́ tó ń lọ bí wọn wọ́n lọ bẹ́ẹ̀ ni nọ́mbà tán lè pè sí. nọ́mbà tán lè pe ààrẹ ìṣọ̀kan Yorùbá sí ni 081 46 66 0288 081 46 66 0288 nọ́mbà tán lè pe. àràfẹ́já lọlé òwútú à ń lọlé musa gbé mi débẹ̀ tó yín pòrèrò ó dàbọ̀. Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́.
channel, O2 FM Lagos. Bye.